mo fẹ́ play kíní fún wa. Ọ̀gá mi ni ẹ̀gbọ́n mi ni pàdí mi ni èèyàn mi ni Igboho'Sà owó bàbá dá mi Ọlọ́run I love you dark west ó ṣá mi gbàgbà ó ṣá mi gidigba ó ṣá mi gidigbo ó ṣá mi fẹ̀fẹ̀ àwa sabi ewiri mi nothing happen no shaking by me tó bá ṣe ní àṣẹrìn náà láṣẹrìn àrìn bó ṣe máa jẹ́ ni ẹni tó bá yé ló máa yé ẹgbẹ́ ohun tí bàbá fi sílẹ̀ fún àwọn èèyàn wa tí a pè ní yonkan tí wọ́n organize Christian program ní àná àbí ọjọ́ òun tí minor misunderstanding kékeré ṣẹlẹ̀ so òòṣà ní àwọn ní ọ̀rọ̀ kékeré tó fẹ́ bá wa sọ. Mo kí ẹ̀yin bàbá mi mọ̀mọ́ mi mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ sí Sunday Igboho mo fẹ́ fi àsìkò yìí mo fẹ́ fi bẹ̀ gbogbo ẹ̀yin brọ́dà mi sísítà mi ẹ̀yin mọ̀mọ́ mi ẹ̀yin bàbá mi tí ẹ lọ síbi prógámù kíní àjọ̀dún yonka tó ń ṣe ní Èkó tí ń bínú síra yín níbẹ̀ lánàá tẹ jà ẹ dákun mo bẹ̀ yín ẹ má jẹ́ ká bínú síra wa èdè onímú wa mo fi ń dá yín lójú pé Ọlọ́run ló pè wá jáde lásìkò yìí Ọlọ́run tó pè wá jáde yóò tì wá lẹ́yìn kò dẹ̀ ní tì wá lójú àti fẹ́ẹ̀ débi tá a lọ tán ẹ jẹ́ àfọkàn ara wa balẹ̀ ẹ má jẹ́ ká dára ẹ má jẹ́ abára wa jà ẹ má jẹ́ kíjà ọ̀sẹ̀ láàrin wa kó à nídìí ìjà ẹ má jẹ́ kéde òmu wa orílẹ̀-èdè la fẹ́ gbà orílẹ̀-èdè wa òun la sọ pé a fẹ́ gbà òkè tó bá sọ pé a fẹ́ change of government kọ́ la sọ pé a fẹ́ kò kí ṣe change of government là ń béèrè fún o orílẹ̀-èdè la sọ pé a fẹ́ gbà tó ó gba sùúrù ọ̀dẹ̀ gba ká pé àwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn yẹn gàgàgàgà síbẹ̀ kájọ ṣe ẹ má jẹ́ kó rẹ̀ ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ ká bára wa jà ẹ dákun mo bẹ̀ lórúkọ Ọlọ́run ẹ má jẹ́ ká jà o èdè onímú wa o èdè ayé òdẹ̀ dídì wa ẹ ṣé mo dúpẹ́ orúkọ mi ní Sunday Igboho ẹ ṣé. Mo kí ẹ̀yin bàbá mi. òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yin èèyàn mi bàbá tèmi ọ̀gá tèmi pàdé tèmi òòṣà mi gbàgbà Dr. Chief Sunday Adéyẹmọ aka Igboho'Sà òun lẹ gbọ́ òun yẹn fún mẹ́sẹ̀gì fún àwọn èèyàn wa òun lẹ ti gbọ́ yẹn èmi kàn máa rọ̀ wá ní wípé ìwọ tó o bá gbé Yorùbá Nation dání lótìtọ́ àti lódodo ní àsìkò tá a wà tí campaign lọ tí election Nàìjíríà ń lọ tí gbogbo ẹ̀ ń lọ àwọn tí wọ́n ṣe Yorùbá Nation ní òtítọ́ àti ní òdodo wọn ò tó nǹkan kan so ìwọ ni kó o mọnú ẹ̀ ìwọ ni kó o mọ bó ṣe máa ṣe má finú wínú ní àsìkò yìí kó má bàa jẹ́wọ́ be very very careful nípa ọ̀rọ̀ ẹnu ẹ nípa anything ṣọ́ ara ẹ̀ gan ni ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n rò wípé Yorùbá Nation ó ti mẹ́hẹ ó ti dúró tí ìlàjà èmi ti sọ from my own side nǹkan tó bá sọ òun lèmi máa tẹ̀lé wípé no more important information lórí social media tó bá ti wà nínú àwọn gúrùpù tó yẹ kó wà wàá máa gbọ́ àwọn nǹkan tó yẹ kó gbọ́ wàá dẹ̀ máa mọ àwọn nǹkan tó yẹ kó mọ̀ àìmá bọ́ síta mi láti ṣe show kò stop anything Yorùbá Nation lèmi nínú lẹ́yìn níta látòkè désàlẹ̀ àbí kò yé wa báyìí èmi náà sì rọ ìwọ tó bá yìn ṣe Yorùbá Nation má ṣe iyèméjì torí pé ẹranko tó bá ṣe iyèméjì báyìí ọlọ́dẹ pa nínú igbó ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ ẹni tó bá forí ti dópin báyìí òun la ó gbàlà àbí kò yé wa òun lẹ ti gbọ́ yìí Yorùbá Nation gbígbà ní fún ìwọ àti fún èmi tó bá fẹ́ tó ò bá fẹ́ kò sí kankan tó lè dá Yorùbá Nation dúró yálà ó fẹ́ àbí ó fẹ́ ìlérí Ọlọ́run ni ọ̀run sì mọ àwọn ènìyàn tí yóò lò tó sì ń lò tó sì tún ì máa lò ó mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ má jẹ́ kó rújú o wàláhì gbogbo ọ̀rọ̀ tó wà lẹ̀ tí ẹ bá fi ara balẹ̀ tẹ́ ẹ fi ojú yín balẹ̀ tẹ́ ẹ jókòó tẹ́ ẹ ní àròjinlẹ̀ tẹ́ ẹ wo ibi tẹ́ ti ń bọ̀ tẹ́ ẹ wo ibi tẹ́ ẹ dé dúró ẹ ṣe plus and minus yín are you doing the right thing to this movement? Search your mind.